jà ká ṣera wa lọ́kàn ká ṣera wa ní òṣìṣọ́wọ̀ ká máa gbọ́ ìkìlọ̀ lẹ́nu àwọn àgbà wọ́n ní pé olùrànlọ́wọ́ báyìí òun náà la jẹ́ fúnra wa kò yẹ kó máa dìjà kò yẹ kó máa dogun ó máa mú mi rántí ìtọ̀gbẹ́ni Agbowórin àti ìyàwó Àdùnbárìn ẹ̀pẹ́ ọlá tó ti dé ìwọ àti àwọn Agbowórin ẹ̀ bẹ́ẹ̀ ni o nígbà tí àwọn Agbowórin tèmi tí wọ́n máa ń kìlọ̀ ìwà fún wa lórí ètò lọ́jọ́ tá à ń wí yìí arábìnrin Agbowórin arábìnrin Àdùnbárìn àti ọkọ ẹ̀ arákùnrin Agbowórin wọ́n jọ wà nínú ilé inú wọn ń dùn wọ́n ń ṣeré wọ́n ń tàkùrọ̀sọ ṣùgbọ́n wọ́n ti gbàgbé pé wọ́n ti kó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ sínú yàrá ìyẹn ń dún bẹ́ẹ̀ kò rẹ́ni gbé òun kò pẹ́ kò jìnnà ní gateman ìyẹn bá wọlé wá pé arábìnrin Àdùnbárìn ní madam ẹnìkan ń béèrè yín lẹ́nu ọ̀nà arábìnrin Àdùnbárìn kò sì bẹ́sùbẹ́gbà ó bá ta mọ́ra ta ló wá ń béèrè mi wọ́n pé ẹni náà gbé ọkọ̀ bọ̀gìnì wá o kí ni arákùnrin Agbowórin tèmi gbọ́ pé ẹni náà gbé ọkọ̀ bọ̀gìnì wá sí etí ẹ̀ làálẹ̀ gbogbo orí ṣe gbáfẹ́ ètí ń ro nínú ọkọ̀ ẹ̀ pé ta ló wá ń béèrè ìyàwó mi tó gbọ́ pọ̀ bọ̀gìnì wá ìyàwó sì bọ́ síta ó lọ wọ ẹni tó ń béèrè ẹ̀ arákùnrin Agbowórin òun yọjú lójú fèrèsé ní ìrírú ọkọ̀ yìí rí ọkọ̀ yìí mà lẹ́wà ọkọ̀ yìí mà tóbi wípé òwò àlèrè wọn ò tiẹ̀ tún ṣe níta mọ́ igi mú mi náà tún ti ń ṣe é sìn arábìnrin Àdùnbárìn bóun sì bọ́ ọ̀tà ẹ̀ńlẹ́sà ta ló wà nínú ọkọ̀ ló bá di ẹ̀gbọ́n arákùnrin Agbowórin òkú ẹ̀yin ni wọlé nínú mo ti pè aago ẹ ìwọ àtọkọ ẹ títí gba aago ó sì nípàdé tó ṣe pàtàkì tí mò ń lọ ṣùgbọ́n mo fẹ́ rán wọn ṣẹ́ gẹ́gẹ́ bí mo ti mọ̀ páláṣẹ ni ọ́ òun ló jẹ́ ìránṣẹ́ sí wọn pé kán sáré pè ẹ́ wá tí n bá dé ń wàá padà wá bá yín gbogbo wa àjọṣe àjọyọ̀ ọkọ̀ ló bá ní ó dáa bá mi ṣe báyìí arábìnrin Àdùnbárìn sì ní ó dáa màá ṣe bẹ́ẹ̀ ṣe fẹ́ bẹ́ẹ̀ ló kọrí sínú ilé kó tiẹ̀ lọ fún ọkọ rẹ̀ níròyìn ayọ̀ pé ẹ̀gbọ́n rẹ̀ mà ní wọ́n mà ti rọkọ̀ bọ̀gìnì bó ṣe ní kóun ṣílẹ̀kùn báyìí àfomi ń gbóná ṣòròròrò lórí ẹ̀ yéèyéèyé kíre arábìnrin Àdùnbárìn ó ti dèrò ilé ìwòsàn àwọn aráalé pé kí ló dé kí ló ṣẹlẹ̀ kí lẹ ṣe ibi tí wọ́n ti ń sọgbó ilé yìí ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ arákùnrin Agbowórin ti dún ẹ̀ló olùwàgbẹ̀rọ̀ ìbánisọ̀rọ̀ sí mo ṣe kúrò lọ́dọ̀ ìyàwó ẹ̀ sìn pé ẹ̀gbọ́n mi tẹ́ pé ẹ̀yin lẹ wá èmi mú wá lọ̀rọ̀ bá gbé jẹbẹtẹlé arákùnrin Agbowórin lọ́wọ́ pé èmi ti ṣinú bì èmi rò pé ó ti bẹ̀rẹ̀ sí ní ṣe kinní kan ni pé lẹ̀gbọ́n ń pé ò ṣe fi yèdénú ò ṣe mú sùúrù ẹ dákun lọ́rọ̀ bá di iṣu àtayọ̀yàn lọ́rọ̀ bá di wò mí wọ̀ ọ́ ṣé máa ṣẹlẹ̀ nínú ilé wa rèé gbogbo yìí pátápátá tẹ̀ ti darapọ̀ mọ́ wa lórí ètò lénìí èmi máa ń sọ fún wa ná ṣé nǹkan tí arákùnrin Agbowórin ṣe yẹn ṣé orí bíbẹ́ báyìí ṣé òun lògùn orí fífọ́ wípé ìyàwó rẹ̀ kàn lọ bá àyàn sọ̀rọ̀ ó tiẹ̀ jẹ́ kó dé kó gbọ́ tẹnu ẹ̀ tó fi domi gbóná léra wa lórí tó ń dèrò ilé ìwòsàn gbogbo ìwà ipá abẹ́lé ẹ dákun ẹ jẹ́ ká máa sá fún táwọn olóyìnbó ń pè ní domestic violence ẹ jẹ́ ká máa sá fún nǹkan tí ò dáa tí ò tiẹ̀ bójú mu rárá ni kí mo fi yẹn náà kí mo fi kí yín kó àmójúbà àkọ́tún ètò Ilé Aláyọ̀ lọ́jọ́ tẹ́ni lórí Orísun tẹlifíṣàn tí yín gangan orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjọ́ ayọ̀lúwa ṣọlá fún mi aláṣàkẹ́ tí yín gangan tí ò kọ́ mọ̀ ọmọ ẹyọ kan bíi 1 million kí ló ṣẹlẹ̀ ẹ sì mọ̀ pé tí bá ti dé báyìí tí mo ti ń kí yín pé ẹ kú àmójúbà àjọ máa kí Elédùmarè bàbá tó ti ṣọ́ wa lọ láti ọ̀sẹ̀ tó kọjá tó ti ṣọ́ wa padà lọ́jọ́ tèmi ẹ rí pé ọpẹ́ ìyìn àtògo náà ló tọ́ sí bàbá mi ẹ jẹ́jọ́ máa gbé e fún olórin kan ní gbé fólúwa gbé fún ẹ gbé fún kẹ́ ẹ gbé gbogbo ògo fún kẹ́ ẹ gbé gbogbo ọlá fún bẹ́ẹ̀ dẹ̀rẹ́ ẹ ti mọ̀ wípé gbogbo ọ̀rọ̀ tá a máa mú sẹ́nu lé ní ọ̀rọ̀ ìfẹ́ ni o ọ̀rọ̀ tó máa mú kí ìfẹ́ kó gbé kú ṣìnṣìà kó jókòó sínú pálọ̀ yín kó wá máa jayé báyìí gbogbo ọ̀rọ̀ tá a máa sọ tá a máa mú sẹ́nu náà ni pé ọ̀rọ̀ ìfẹ́ ni ọ̀rọ̀ tó máa mú kí ìfẹ́ kó máa gbilẹ̀ nínú ilé yín
ọ̀rọ̀ tó máa mú kí ìfẹ́ kó máa dàgbà láàrin ìṣesí lọ́kọláya àti gbogbo wa pátápátá náà ni. Lẹ́ni àwọn ìdílé aláyọ̀ tèmi tá a jọ máa sọ̀rọ̀ wọ́n tún ti wà ń kalẹ̀ wọ́n ti wà ń digbí wọ́n ti wà nínú ilé agodo pẹ̀lú mi. Bóyá kí n kúkú ṣe báyìí kí n ṣíṣọ lójú eégún kí àwọn ìdílé aláyọ̀ tèmi kan máa wọlé bọ̀. Ẹ jẹ́ káwọn ìdílé aláyọ̀ mi kan máa wọlé bọ̀. Ẹ máa wọlé bọ̀ pẹ̀lú ijó àtayọ̀ àtorin kẹ́ bá ń gbé sókè. Ẹ súnmọ́ mi. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ súnmọ́ wá síbí. Jọ̀lẹ́. Wọ́n dàbí máa bọ̀ báyìí. Pè mí lórúkọ ni o. Ga. Wọ́n dàbí tẹ̀kọ́ ra kó nǹkan ẹ̀ ni. Ra kó nǹkan ẹ̀ mọ́ bíi pé ọlá wọ́n ló mọ o. Na yóò sàbí o. Èmi náà ti ẹni ayé tí ẹ ṣàánú èmi náà ṣé mo ṣẹ̀yìn tẹ́lẹ̀ ni. Èdè mi náà bá yín jó. Wọ́n dà mí ní rárá o. Èmi àti pè mí lórúkọ. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ káàbọ̀ mà ẹ káàbọ̀ sà. Ṣé dáadáa lẹ dé? Àdúpẹ́ pé àti ẹ̀ pé yín ẹ̀dẹ̀ jẹ́ wà àdúpẹ́ gan ni. Gbogbo ẹ̀rọ alẹ́ ti rí ojú àwọn ìdílé aláyọ̀ tèmi. Ẹ ti rí ọwọ́ ijó tí sísítà mi mú. Ó serious. Ṣùgbọ́n bọ́dà mi jam question lójú ọlọ́jọ́ wọn. Wọ́n sà lẹ́nu máa jó. Ẹ ṣe àdúpẹ́. Ẹ ti rí bó ṣe máa lọ nìyẹn torí pé ó máa dùn máa láàrin gbọ́ngbọ́n pàápàá àtúnkàn sí i. Àwọn àgbọ̀ ìrìn àjò ìgbéyàwó àwọn olólùfẹ́ méjì tí mo gbà lálejò yìí. Tá a bá kúrò níbi ìrìn àjò ìgbéyàwó wọn, à ń lọ sí abala kan tá a máa ń pè ní abala ṣó mọ̀ mí tán. Tá a bá tún kúrò ní abala yẹn, à ń lọ sójú abẹ́ ń kó. Bá a bá ṣe sojú abẹ́ ń kó báyìí, á fi eré ìfẹ́ báyìí, á fi gbé ńlẹ̀ ni. Tèmi àtúndùn àtúnlárinrin gbọ́ngbọ́n kan sí bí mo ṣe sọ. Ẹ̀yẹ ṣàṣe kinní kan fún èmi, ẹ wá nǹkan fìdílé. Tàbí kẹ́ fìdílé nǹkan kájọ tó jẹ́ gbádùn tèmi torí pé ara ọ̀tọ̀ ara ọ̀tún náà ni tèmi á tún bá dé. Tó bá fi máa di pé máa tún padà rí wa báyìí, á ti wà ní yàrá ìgbàlejò. Má ti gbága fáwọn àlejò mi, wọ́n á ti jókòó, wọ́n á ti fẹ̀yìntì. Ẹ̀yin náà jókòó nílé kẹ́ fẹ̀yìntì, kẹ́ gbé nǹkan mímu àti jíjẹ. Kó ìyẹn máa lọ báyìí, kí ìyẹn máa lọ báyìí. Kájọ wá jẹ gbádùn ètò tèmi kó láàrin. Ẹ kú kalẹ̀ lọ́dẹ̀, á padà bọ̀. Wọ́n máa bá ọ lọ ni o, àjẹ́ máa bá ọ lọ. Wọ́n máa bá ọ lọ ni o, baby I wanna love you. Wọ́n máa bá ọ lọ ni o, àjẹ́ máa bá ọ lọ. Ẹ ti máa wá sábà tún padà dé báyìí, ẹ̀yin aráalé ẹ máa kọ́kọ́ gba orin ìfẹ́ tí nítorí pé ìfẹ́ gbọ́dọ̀ gbága kó jókòó lọ́ọ̀dẹ tí yín pàápàá. Ó yá dádì ẹ bá mi kọjú sí mọ́mì kẹ́ sọ fún wọn pé wọ́n máa bá ọ lọ ní àjẹ́ máa bá ọ lọ. Ó ti ẹ̀ síbi tí mọ́mì ń lọ ẹjọ́ lọ náà ni mọ́mì ẹ̀yin náà kọjú sí dádì kẹ́ bá sọ fún wọn pé wọ́n máa bá ọ lọ ní baby I wanna love you. Kẹjọ máa lọ́ọ̀bù ara yín kí gbogbo ẹ̀ kó máa ṣe kí ni kó máa dùn kó máa lóyin. Kí máa fi ẹ́ náà kí yín káàbọ̀ padà sórí ètò Ile Alayo lórí Orisun tẹlifíṣàn tí ìgbọ̀ngàn. Orúkọ tèmi Ọlánàbàjò Ayọ̀lọ́wà ṣùgbọ́n mo ti rí fún wa lẹ́ẹ̀kan náà nígbà tá a jọ dé. Bẹ́ẹ̀ ni eré ṣẹlẹ̀ mi àti àwọn ìdílé aláyọ̀ mi tá a jọ dé. Ó ti jókòó mo ti gbága fún wọn ti fẹ̀yìntì. Ẹ̀yin ìdílé aláyọ̀ mi ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣeun gan. Ẹ rọra sà. Yes ma. Ẹ rọra ma. Ẹ ṣeun gan. Ṣé dáadáa lè dé? Dáadáa lè dé. Ó ga ojú sísá mi gan ó sọ̀rọ̀ ni. Ọmọ dúdú ó tún dán. Àwọn eléyìí ṣokoléètì ó ga. Ẹ tún káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Ọ̀rọ̀ alẹ́ ti rí ojú tí Yorùbá dẹ̀ máa ń sọ̀rọ̀ kan wá ní tàbá ti dé ibi iṣẹ́ báyìí. Ṣíṣe náà la máa ṣe. Bọ́dà mi bá mi ṣe àfihàn ìdílé yín fún àwọn aráalé. Orúkọ ìdílé yín. Orúkọ wa ni Mr. and Mrs. Akintan. Mr. and Mrs. Akintan. Bẹẹni. Nígbà tí èmi tẹ̀ kọ́kọ́ lórúkọ ẹ̀ mọ̀ pé Akintan. Bẹ́ẹ̀ ṣe wá pè é sí ẹni Akintan. Ọ̀gá. Ọmọ ìlú wo ni iná? Ọmọ Èkó ni ọmọ Èkó. Àwọn ìdílé Akintan náà ni àlejò tiwa lórí ètò Ile Alayo lọ́jọ́ títẹ̀ ní lórí Orisun tẹlifíṣàn. Ẹ ti mọ bó ṣe máa lọ torí pé ó máa dùn máa lára àwọn ilé ìlú ẹlẹ́jẹ̀ tútù ni wọ́n.
Sister mi, ẹ̀yin náà bá ń kí àwọn ará ilé ẹ̀ bá ń kí wọn kú ìjókòó lọ́dún. Ẹ̀yin ará ilé ẹ kú ìjókòó. Wọ́n lé kú ìjókòó, wọ́n ní ẹ kú ìjókòó wá sí kú ọdún tuntun. Ọdún ṣẹ̀ ń bẹ̀rẹ̀ ní. Ọdún eléyìí ó fresh. Àwọn ìdílé aláyọ̀ tèmi náà wọ́n ṣe what? Wọ́n fresh. Ẹ má tún ṣubé sálẹ̀ kò. Bọ́dà mi, yá kí n máa kí yín pé ẹ mójú lọ ọjà. Ìgbà tó wá sọ pé èèyàn ẹlẹ́yinjú ẹgẹ́ làwọn ilé. Ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ púpọ̀. Sísítà mi Òkòdọ́lá wà. Bọ́dà mi, níbo lẹ ti pàdé arábìnrin yìí tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ yín tí wọ́n ṣe rétérété? Okay, lórí Facebook láti pàdé. Mọ́rísì tí mo ṣe wáò lẹ́ẹ̀mẹ́ta ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń rò pé nǹkan tó dáa ò lè ti irú bí Facebook yẹn pàdé. Ẹ jẹ́ àgbọ́ báwo ló ṣe ṣe. Well, normally, I'm more or less like a on-air influencer. So it's social media personality. Yeah. So we share one post like content writing and all that through Facebook. Yeah. So one of those posts, Nijo come by, or comment, or comment on post, or share. So, but prior before then, we send out. We know I'm try to sort for relationship and all that because we try to anything affair be and all that. So we send out on Facebook requests. Wow. So I think after a couple of days or so, maybe I don't accept for Facebook request me. I think that was about 4 or 5 months thereafter. Wow. Yeah. So, but in long and short, Lori Facebook I think and based on our values and based on our prospects, I think based on those reasons, I think those are the reasons she accepted my friend request at that moment. Friend request ni wọ́n kọ́kọ́ accept. Ìgbà wo wá ni ọ̀rọ̀ màá fẹ́ mi ní fẹ́ ìgbà wo nìyẹn bẹ̀rẹ̀? Okay, ọmọ pé nǹkan tó ṣẹlẹ̀ pé nígbà tí a pàdé lórí Facebook, nígbà tá chat and all that, the next day, I think that was Saturday, yes, precisely. Ó pè number me, so we interestingly. First conversation it was so interesting that I could connect based on so after that we took it to the next level. So try like to fix the appointment, the date, dates. Yeah, now. Say okay, Saro. Sister mi, ní first date tí ẹ pè wọ́n yẹn, kí lẹ̀yin rí tẹ́ fi pè? Okay. So lórí Facebook náà, gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe sọ́nsìn pé àwọn èèyàn wọ́n feel pé nǹkan gidi ò lè jáde lórí Facebook. So èmi dẹ̀rẹ̀ kí n tó accept friend request, mo máa kọ́kọ́ lọ wo orúkọ ẹni yẹn, máa wo kí làwọn nǹkan tó tiẹ̀ máa ń post sórí ibẹ̀ yẹn, báwo ló ṣe make sense sí, báwo ni. So bí mo dẹ̀ ṣe rí òun, mo kàn glance through, I had like 900 and something friend requests. So mo ṣe ṣàrórúkọ yẹn, máa wò pé okay jẹ́ wo. So I saw relationship counselor, I saw him, òun náà máa sọ̀rọ̀ nípa leadership, relationship. So mo pé ẹni yìí mo lè follow ẹ̀ kí n tẹ̀ máa learn from him since ẹ pé line tèmi náà wà nìyẹn. So then lẹ́yìn ìgbà tí mo accept ẹ, mo máa share post ẹ náà, máa comment nígbà mi náà, èmi náà gbọ́dọ̀ máa rí pé Olúwa ní fi bọ̀dá ìṣe. Olúwa ní fi bọ̀dá ìṣe o. Bọ̀dá tó jẹ́ pé wọ́n lódìdí ni. Okay. So bí mo ṣe wò pé okay. So gẹ́gẹ́ bí mo dẹ̀ ti mọ̀ pé Olúwa ní nǹkan fi bọ̀dá ìṣe, mo ní láti jẹ́ kó mọ̀ pé orúkọ kan wà tó exist. So from there ṣá máa ṣe exist nínú gbogbo àwọn friend yìí, àwọn commentators. So mo máa share post, mo máa like ẹ, máa comment. So láti bẹ̀
bó ṣe send message sí mi yẹn nínú DM. So from there ó request phone number mi. So bó ṣe request phone number mi yẹn. Alẹ́ ọjọ́ máa wò pé wá ìjẹ́ ń tẹ gbóhùn ẹni tó tẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀. Bí mo ṣe pè nìyẹn níjọ́ kejì. Níjọ́ kejì that was Saturday náà bó ṣe sọ yẹn. So bí mo ṣe pè wọ́n pé bọ̀dá ètò wa lóhùn tó fine. Jésù yóò Olúwa òbí bẹ̀rẹ̀ sí ní ìlànà ewu níbi tá a fẹ́ gbé obì sí. Tó bá ṣe sọ̀rọ̀ díẹ̀ nìyẹn bó ṣe pè mí padà nìyẹn pé kí n má wọrí bó ṣe pè padà nìyẹn. Tó bó dẹ̀ ṣe pè padà yẹn a sọ̀rọ̀ for more than an hour or so. A kàn sọ̀rọ̀ different like connection. So bí connection yẹn dẹ̀ ṣe wà yẹn from there látòrí ibẹ̀ yẹn láṣà di pé and communicate online. So ká tó wá ní jẹ́ ká pàdé after 2 weeks la wá ríra face to because mo wà like pé though okay mo like mo everything okay mo agree pẹ̀lú ẹ voice you know your values what you post on social media I like them but I really need to also see you to know. So bá ṣe fix first date one. Appointment date pé a fẹ́ ríra ṣé ọ̀rọ̀ ìfẹ́ ti wà láàrin yín. Bẹ́ẹ̀ni. Of course it was already. Ṣẹ́yìn lè dẹnu fẹ́ kọ́ wọn. Èmi náà ni. Kí lẹ̀yin sáré rí? Ẹ̀yin tẹ̀ tí ń wáyà pàdé wọ́kọ̀wọ́kọ̀. Ẹni wáyà àwọn ìwọ́kọ̀wọ́kọ̀ ẹjọ́ wá pàdé. Well, interestingly, that way, she will be my first girlfriend. Wow. Exactly. And probably before then, they may believe me as a believer, as a person of God. Anything that we say, you know, I need Maa Gbadun, and all that. So I've been praying before then and believing and trusting God that one day shall. Yanu ma ṣẹlẹ̀ exactly. One day. So, can also be by the leading of God. By the leading of God and based on set on expectation ahead. So based on expectation so as I pray to by the leading of God we will jump up on me and so with that. Olúwaṣeun nígbà tí àwọn sister mi pè wọ́n padà ẹ̀dẹ̀ jẹ́ kán mọ intention yín sister mi náà dẹ̀ lílé táwọn náà dẹ̀ ti pick interest torí lẹ́yìn ká má wulẹ̀ tún bòòrò lọlé olóòpù àbí bòòpù lọlé olóòrò pé ṣẹ́yìn ti wá àti rí ẹ̀tẹ̀ ti share post ẹ ti comment ẹ ti like ó ti túmọ̀ sí pé ẹ̀yin gan ti like ó ti yé mi nígbà tẹ́ wá rí wọn kan kí lẹ ṣe feel the first date. Okay, the first date. The first date bí mo ṣe rí okay tẹ́tí dúró dè mí ní ibi tá a náà máa ti pàdé. So immediately bí mo ṣe dé entrance by mo ti rí ẹni náà tó kọ̀ dúró like happiness yẹn ti wà all over his face that I want to meet Anu. So bí mo ṣe wọlé báyìí a kò hug me and from there we just sat down a kò bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ gist lọ. So ó kàn click ní pé okay picture tí mo rí is still what I'm saying in real life. Picture Terry is still what you're saying. Lẹ́yìn ìgbà tí ẹ wá jọ bẹ̀rẹ̀ sí ní bá eré àníyàn lọ ṣé èèyàn tí ẹ wá ń bá rìn ṣó wá yàtọ̀ sí nǹkan tẹ́ ẹ ní lọ́kàn lẹ́yìn ìgbà tí ẹ ti pàdé tí ẹ ti ṣe first appointment ẹ ti jọ ríra yín ẹ ti jọ like ara yín ẹ ti bẹ̀rẹ̀ date ẹ ti bẹ̀rẹ̀ sí ní date ṣé person wọn nígbà tẹ́ wá mọ̀ wọn physically ṣó yàtọ̀ sí nǹkan tẹ́ ti mọ̀ lórí Facebook. Kò yàtọ̀ rárá. Ẹni tí mo mọ̀ lórí Facebook okay content tó máa ń share about relationship bó ṣe fi ń kọ́ àwọn èèyàn nípa relationship leadership you know gbogbo ẹ̀ náà ló represent in the real life so that's why I said ẹni yìí bros yìí ó dà pé ó dì ní o tó lọ́wọ́ làjà bọ́ o
bọ́dà mi ẹ kú iṣẹ́ takuntakun ẹ kú iṣẹ́ takuntakun Ọlọ́run àtúbọ̀ máa tukọ̀ ìgbéyàwó yín síwájú àti síwájú sí ẹ̀yin náà ńkọ́ nígbà tẹ́ wá padà pàdé ìyàwó yín ṣé wọ́n ti yàtọ̀ àbí àwọn kankan wà tó jẹ́ pé ẹ wò pé ẹni yìí nígbà tẹ́ jọ ń kó tó di pé ẹ wọ ní ìgbéyàwó. Well, ìyàtọ̀ náà ó wà. Now, ìyàtọ̀ in the sense of positive changes. Okay. Because nígbà tá a ríra the first time, mo try. So me personally, I'm someone that likes to push someone become your best, you know. So mo rí àwọn certain potentials nínú rẹ̀ pé and she's somebody that did not believe she would become an author. You know, I was able to push her to that extent. Even she did not believe she would write an ebook and all that. You know, so going forward from that day henceforth, I had to try to push her out, bring out the best. Exactly. Ọ̀rọ̀ rẹ̀ gbogbo ìbálẹ̀ àti baálé tẹ̀ wá lé mo ti rí ẹyọ kan ìdìmú nínú àwọn ìdílé aláyọ̀ mi lẹ́ni bọ́dà mi ní àwọn ti gbìyànjú láti jẹ́ kí oríṣiríṣi nǹkan tó dá ohun mèremère kó jáde nínú ìyàwó àwọn nǹkan tí wọ́n gbàgbọ́ pé àwọn lè ṣe wọ́n ní àwọn ti ràn wọ́n lọ́wọ́ láti kọ ìwé ọ̀rọ̀rùn láti kọ ìwé ẹ wo kú kalẹ̀ lórí ètò ìdílé aláyọ̀ mi ẹ jáde òkè lọ́rẹ̀ ara létà bá padà dé tí àyè bá sì tún gbà á láàyè a sì tún máa sọ̀rọ̀ díẹ̀díẹ̀ sí nípa ìrìnàjò ìgbéyàwó àwọn olólùfẹ́ méjì tàjọ wà lórí ètò lẹ́ni ẹ kú kalẹ̀ máì ti lọ síbi kankan a padà bọ̀. orí ètò Ilé Aláyọ̀ lẹ́sẹ̀ wà lórí ó ga jù lórí ètò lẹ́ni à ń gbọ́ ìrìnàjò ìgbéyàwó àwọn olólùfẹ́ méjì tí àgbà lálejò lẹ́ni wọ́n sì wà ń kalẹ̀ wọ́n sì wà dìgbì ẹ kú kalẹ̀ Ìdílé Aláyọ̀ tèmi ẹ̀rọ rama ẹ̀rọ rasa àwọn ará ilé wọn gbádùn yín torí pé èmi gan mo sì ń wò pé ọ̀rọ̀ kan sì kù tàbí méjì tí mo sì fẹ́ béèrè lọ́wọ́ yín nípa ìgbéyàwó yín inú mi dùn nígbà tí mo béèrè lẹ́ẹ̀kan pé ṣé ìrìn àjò yẹn nígbà tẹ́ ti jọ ń rìn ṣé nǹkan kan wà bóyá bíi regret or something tí sísá mi sọ pé kò sí nǹkan tó jọ ó túmọ̀ sí pé a lè pàdé olólùfẹ́ wa lórí ẹ̀rọ ayélujára dáadáa ọ̀pọ̀lọpọ̀ ló ti jọ ń pàdé ara wọn nísìnyí pàápàá bọ́dà mi a ti bọ́ sí abala kan tá a máa ń pè ní abala ṣó o mọ̀ mí tán ìyára ilé wà ń béèrè lọ́wọ́ àwọn dádì pé ṣé wọ́n mọ̀ yín tán dádì ẹ̀yin náà béèrè lọ́wọ́ mọ́mì pé ṣé wọ́n mọ̀ yín tán bọ́dà mi àti sísà mi ó yá ìjókòó dáadáa kẹ́ ẹ bá ń kọjú sí olówó orí yín kẹ́ ẹ bá ń béèrè lọ́wọ́ wọn pé ṣé o mọ̀ mí tán ẹ jẹ́ ká ṣe lẹ́yọ kọ̀ọ̀kan èmi kọ́kọ́ béèrè ṣé o mọ̀ mí tán. bọ́dà mi ní bẹ́ẹ̀ ni bọ́dà mi ẹ̀yin náà bá ń béèrè lọ́wọ́ ìyàwó yín pé ṣé o mọ̀ mí tán dáadáa. ṣé o mọ̀ mí tán dáadáa. mo mọ̀ ẹ́ tán. ẹ tiẹ̀ pé ẹ tíráyì ẹni ẹ mọ̀ wọ́n tán ó dáa Yorùbá máa ń sọ̀rọ̀ kan wá pé tá a bá ti débi iṣẹ́ báyìí ṣíṣe la máa ń ṣe á máa mọ bí àwọn olólùfẹ́ méjì yìí bí wọ́n ti mọ ara wọn tán sí léni ẹ bá mi fún sísá mi kọ́ fi sojú wọn lọ sẹ́yìn á bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ tẹ̀yìn tẹ́ ẹ jẹ́ ọ̀jọ̀gbọ́n ẹ bá make you see abala kan nínú àwọn awẹ́ tí a ti gbé fún yín ṣé ẹ ti bá mi so ẹ rọra so ẹ ṣe ó ti dá a báwọn ṣé ẹ rí nǹkan kan mọ́. ìbéèrè alákọ̀ọ́kọ́ rèé bọ́dà mi sọ pé ìlú wo ni ẹ ti dàgbà ìlú wo ni ẹ̀yin ti dàgbà what town or city do you grow up? ẹ bá wa rọra kọ́ béèrè mẹ́rin péré náà ni alákọ̀ọ́kọ́ nìyẹn ìlú tí ẹ ti dàgbà ṣé ẹ ti kọ́ ẹ lè bá mi kọ́ kẹ́ ẹ bá mi fi àdúgbò pàápàá sí i ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tí yín lélẹ̀ wọ́n ní ta ni ẹ fẹ́ràn láti máa bá sọ̀rọ̀
àmọ́ pé àwọn méjì náà lè máa fẹ́ràn. Wọ́n ní ta ni fẹ́ràn láti máa wà pẹ̀lú ní gbogbo ìgbà, ṣé bàbá yín ni àbí ìyá yín? Who do you prefer most, your daddy or your mommy? Ìbéèrè kejì. Ṣé ti kọ́ sà? Àbí ẹ ṣe ń ronú sí i? Ta ni ẹni tó jẹ́ pé ẹ máa ń tètè sọ̀rọ̀ nípa ẹ̀? Daddy, nígbà tí mo dàgbà, daddy nìkan, mommy, ṣé ti kọ́? Ìbéèrè ẹlẹ́kẹta lélẹ̀ nítorí àsìkò wa ń sáré. Wọ́n ní oúnjẹ wo lẹ fẹ́ràn jù gẹ́gẹ́ bí ọmọdé? Your favourite dish as a kid. Nígbà tẹ́ ń dàgbà, oúnjẹ tẹ́ fẹ́ràn láti máa jẹ. Tí ìkọ́ ẹlẹ́ẹ̀kejì, ti kọ́ ẹlẹ́ẹ̀kẹta ni. Your favourite dish as a kid. Tẹ́ sì máa ń jẹ lẹ́nu nígbà tí mo ìyàwó yín gan-an náà sọ pé àgbà tí mo kéré oúnjẹ ni mo like. Ìbéèrè tó gbẹ̀yìn lélẹ̀. Ṣé kí ni ìṣúnlẹ̀? Ó sọ pé ohun mímu wo lẹ fẹ́ràn? Wọ́n á fún yín ní option: soft drink, water, juice, any citrus, any juice. Ẹ̀kọ́ tẹ́ bá fẹ́ràn níbẹ̀. Ẹ ti ṣe tán? Ẹ ṣe bọ́dà mi ṣe ní kọ́mọ́ kó bó bí àwo ìyá àṣọ̀nà. Ó yá ẹ bá mi yọ ìbòjú tẹ́ fi bojú. Ẹ káàbọ̀ padà sórí ètò Ile Alayo lórí Orisun tẹlifíṣàn lẹ ti bára yín. Ó ga jù lénìí. Ẹ má bínú ìpè ayọ̀ yín lẹ́nu díẹ̀. Mo ti béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ ọkọ yín tó jẹ́ pé ẹ̀yin lè máa ní àǹfààní àti máa dá wa lóhùn báyìí. Ṣé kánìṣó ńlẹ̀? Kánìṣó ó dáa. Ìbéèrè alákọ̀ọ́kọ́ tí mo béèrè lọ́wọ́ ọkọ yín ni pé ìlú wo àti àdúgbò wo ni wọ́n ti ṣe kékeré dàgbà? Rosalie Close, Satellite Town, Lagos State. Ó ga jù. Sísà mi tún bá mi fi orúkọ àdúgbò sí. Wọ́n ní Ambrosali, bọ́dà mi gan ọkọ̀ Ambrosali síbí. Ó túmọ̀ sí pé kẹ́ni. Lagos State, Satellite Town ni bọ́dà mi kọ síbi àti bùnyín tán. Wọ́n ti gbà á tán. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì rèé. A sọ pé ta ni favourite ọkọ yín láàrin dádì wọn àti mọ́mì wọn? Mọ́mì ọkọ yín. Ẹ tún ti gbà yẹn tán, kí ló dé? Kí lẹ rí? Àṣà ní tẹ́ rí, àti fún yín tán olóòótọ́, ṣùgbọ́n a ní tẹ́ rí. Well, me really read much now because bó ṣe máa ń sọ̀rọ̀ mọ́mì náà lọ́yẹ̀ máa ń sọ̀rọ̀ dádì. But then mo mọ̀ pé àwọn ọmọ sábà máa ń like mọ́mì. Mo sọrí bọ́dà mi náà ti kọ mọ́mì síbí. Sísà mi àfọgbọ́n ṣe. Mo fẹ́ kí bàbá ọkọ Moscow ní okay. Dádì ọlọ́ọ̀fẹ́ yín náà. Wọ́n lọ́ọ̀fù yẹn pa. Ṣùgbọ́n àwa la béèrè pé ta ni wọ́n rò mọ́. Ó dáa. Ìbéèrè tó ṣẹlẹ̀ rèé. Ìpè oúnjẹ wo ni ọkọ yín fẹ́ràn jù nígbà tí wọ́n ń dàgbà gẹ́gẹ́ bí ọmọdé? Oúnjẹ tó fẹ́ràn jù as a kid. Ẹ̀wà. Kí lẹ rí tẹ́ fi sọ bẹ́ẹ̀? Ẹ̀hún náà máa sábà jẹ wà. Ju rice pọ̀. Even ilé gan-an máa ní kàṣẹ wà. Bọ́dà mi sì ti wá ṣì. Bóyá kí n wá sọ pé yìí lẹ gbà. Torí bọ́dà mi ti kọ no favourite dish. Ẹ ti ṣe yín o. Ìbéèrè tó gbẹ̀yìn rèé ti ẹ̀ tíráyì. Mo ti ń bù yín. Tó gbẹ̀yìn rèé wípé nǹkan mímu wo ni ọkọ yín fẹ́ràn jù? Ṣé ẹlẹ́rìndòdò ni? Ṣé omi ni? Àbí juice? Omi ni. Sísà mi tún gbà tán. Sẹ́yìn náà ọmọ ọkọ yín tán. Tí bá béèrè pé ọdún mélòó ní ìgbéyàwó wọn nísìnyí, ẹnu máa yà yín ní ìfẹ́ béèrè. Nítorí pé wọ́n mọ̀ra wọn tán dáadáa.
ẹ kú iṣẹ́ takuntakun. Yes ma. Bọ́dà mi ó ti kàn yín ẹ bá ń fún wọn ní ìbòjú ra bá mi fi bojú yín lọ sọ́nà ẹ̀yìn sísà mi ó yá ká ṣe ní kọ́mọ́kóbó bí àwo ìyá aṣọ náà ẹ ṣe ẹ bá ń fi tá lọ sọ́nà ẹ̀yìn o ẹ ṣe o. Ìbéèrè alákọ̀ọ́kọ́ tí yín rèṣẹ́ ti só dáadáa ó gbọ́dọ̀ jábọ́ o a sọ wípé kí ni orúkọ mọ́mì ọkọ yín tí ẹ̀dá ti sọ̀rọ̀ mọ́mì lẹ́nu mọ́mì ẹ̀yin ni wọ́n gbé wá orúkọ bàbá mọ́mì ọkọ yín your husband mother maiden name ọ̀yà ẹ kọ sí ẹ̀dọ̀tí yín bí orúkọ tí mọ́mì wọn ń jẹ́ tí mọ́mì wọn ń jẹ́ ṣe mọ̀ pé mọ́mì wọn ti ń jẹ́ Akintan sí orúkọ ní tí àwọn ń jẹ́ orúkọ surname mọ́mì wọn nígbà tí wọn ti fẹ́ bàbá Akintan àbí má bínú. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì rèé àṣẹ pé kí ni orúkọ primary school ti yín your own primary school name. Ṣé ká nìṣó ńlẹ̀? Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta rèé àwọn èèyàn ti wá fẹ́ràn ọ̀rọ̀ iléèwé lọ́dọ̀ tí yín báyìí. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta tí yín rè wọ́n ní kí ni favourite subject ti yín nígbà tẹ́ wà ní iléèwé gíga ní secondary school. Ó ṣeé ṣe kẹ́ tí mo jẹ́ lẹ́nu fún bọ́dà mi. Gbà mo wà ní iléèwé gíga subject báyìí mo fẹ́ràn ẹ̀ gan. Ìbéèrè tó gbẹ̀yìn rèé fún tiyín your favourite breakfast n tó máa ń wù yín jẹ láràárọ̀ tẹ́ bá jí. Ó yá gbogbo wa ẹ ṣé kọ́mọ́kóbó ni sísítà mi ṣe ẹ́ ti mọ̀ pé ọ̀tọ̀ ni wọ́n lóòótọ́ ọwọ́ wọn ṣe firifiri báyìí. Bọ́dà mi ẹ bá ń yọ ìbòjú tẹ́ fi bojú ẹ má bínú pé ayọ̀ yín lẹ́nu. Èyí náà káàbọ̀ padà sórí ètò Ilé Aláyọ̀ lórí Orísun tẹlifíṣàn náà lẹ́wà. Nígbà tí bèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ ìyàwó yín o ṣé ká nìṣó ńlẹ̀ ká nìṣó. Ìbéèrè lákọ̀ọ́kọ́ rèé àtọ̀ pé kí ni orúkọ mọ́mì tiyín surname mọ́mì yín. Ọ̀ṣílẹ̀sì. Kí ló wá dé tẹ̀ tí ìsọ̀sọ́ ni mọ́mì yín fún sísá mi láti ọjọ́ abẹ́ gbàgbé ni torí sísá mi wọ́n ra bá mi fagi sí báyìí ẹ gbàgbé ni ẹ ṣe ń gbọ́ ni ẹ ti rí báyìí. Ó yá gbogbo ẹ̀yàn ara ilé tẹ̀wá ní ó yẹ iná ẹ̀ bá mi béèrè lọ́wọ́ ẹnìkejì yín kí tiẹ̀ lórúkọ fóònù mọ́mì tì yín náà kẹjọ máa sọ lọ bẹ́ẹ̀ ìfẹ́ kó lè máa ṣe láti èní lọ́sìn sísà mi ò ní gbàgbé orúkọ mọ́mì ọkọ wọn mọ́ àbí mo parọ́. Ìbéèrè tó tẹ̀lé rèé ẹjẹ́ afárẹ́ sọ eléyìí kí ni orúkọ primary school tí ìyàwó yín lọ jàre. Primary ni kì í ṣe high school ó yẹ jẹ́ fún yín ní àǹfààní kan sí mo tiẹ̀ láìkí bẹ́ẹ̀ ṣe ti sáré sọ secondary school yẹn. Mo bùn yín mo tiẹ̀ bùn yín rántí ṣùgbọ́n ẹ ti dárúkọ secondary school ṣé wọ́n gbà Muslim Girls High School. Mo ti fún yín ní ààbò. Ó kẹ́sẹ̀ báyìí mo sì ń béèrè pé irúfẹ́ subject wo ìyàwó yín fẹ́ràn jù nígbà tí wọ́n wà ní iléèwé gíga. Ẹ má ti dà mí lóhùn nísìnyí ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà tá a bá padà dé ká wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ tá a sọ ẹ kálẹ̀ yàrá lè ká padà. Ẹ káwọ́ padà sórí ètò Ilé Aláyọ̀ lórí Orísun tẹlifíṣàn tí yín gangan Orísun the source náà ni ibẹ̀ náà la wà tá a balẹ̀ sí gùdẹ̀ táwa ti ń dábí ọdún tá à ń rọ bí òwe níbí bẹ́ẹ̀ lè rí àwọn Ìdílé Aláyọ̀ mi tá a jọ ń sọ̀rọ̀ lẹ́ni wọ́n ṣe wá ń kalẹ̀ wọn àdìbí ẹ kú kalẹ̀ Ìdílé Aláyọ̀ mi. Yes ma. À ń sọ̀rọ̀ kan lọ kó tó di pé a lọ sí òkè lọ́hùn-ún mo ti béèrè ìbéèrè yẹn bọ́dà mi mo sọ pé irúfẹ́ iṣẹ́ wo subject wo
ni ìyàwó yín fẹ́ràn jù nígbà tí wọ́n wà ní iléèwé gíga secondary school? Mi ò lérò bóyá o ní special subject or something. Ewu lẹ lérò tí wọ́n máa ń jẹ lẹ́nu pé àti mo wà secondary school mo like iṣẹ́ yẹn gan, mo like iṣẹ́ yẹn. Màá fún yín láǹfààní méjì. Ìyá ení èjì. Àsìkò wa ń sáré. Ẹ fẹ́ ronú sí i. Bóyá kí n bá yín padà báyìí pé kíláàsì wo ni wọ́n wà? Commercial class. Commercial class. Mo ti ń bù yín díẹ̀díẹ̀, ẹ ti gbàlàjì. Ó yẹ múṣẹ́ kan tí wọ́n fẹ́ràn jù. Commerce or government. Tẹ sọ̀rọ̀. Bọ́dà mi tẹ gbà tán ni. Ètò ẹ̀ kọ́kọ́ pé òun ni sísá mi kàn commerce. Ó dáa. Ìbéèrè tó gbẹ̀yìn lélẹ̀ àṣọ pé oúnjẹ àárọ̀. Our favourite breakfast. Custard. Ajẹ́ ilẹ̀ ẹ̀ṣì. Because that's what she says every morning. You see, tún mọra yín bọ́dà mi tún mọ̀ yín ju ara yín lọ. Torí mo mọ̀ pé wọ́n ṣe sọ custard yẹn, ẹ fẹ́ràn custard yẹn. Èyí sì kọ́ no favourite dish. I just imagine. Ó dáa, bọ́dà mi ti gba 50/100. Ẹ̀yin lẹ gba 75. Bọ́dà mi ló gba 75. Ẹ̀yin lẹ gba 50. Ẹ̀yin lẹ mọra yín dáadáa, bọ́dà mi mọ̀ yín dáadáa. Àbẹ́ ilẹ̀ mo bọ́dà mi dáadáa. Ẹjọ́ mọra yín. Everybody mọra wọn. Yàrá lé. Ẹ̀yin náà ṣe ti ń ṣe àwọn ìdánwò pẹ́pẹ́pẹ́ fún àwọn dádì àti àwọn mọ́mì tó dáa ni. Ká máa mọ ara wa kí ìfẹ́ kó lè máa ṣe kíni, kó lè máa dàgbà nínú ilé wa. Bọ́dà mi ẹ bá ń kọjú sí sísá mi. Ẹni torí pé o mọ̀ mi tán dáadáa. Ẹ tẹ̀ já bẹ̀rẹ̀ látọ̀dọ̀ sísá mi ẹ̀yẹn kọ́kọ́ bá mi kọjú sí bọ́dà mi náà. Ẹni torí pé ẹ mọ̀ mi tán dáadáa. Torí pé ẹ mọ̀ mi tán dáadáa. Kí lẹ fẹ́ kí n wá ṣe fún yín lénìí o? Lénìí àbí tẹ fẹ́ tẹ ṣáàfẹ́. Kí lẹ fẹ́ kí n ṣe fún yín lénìí? Ó yá ẹ̀sán tẹ́ fẹ́ sísá mi mọ̀ yín dáadáa. Ló lé ní orí ètò báwo? Kí ló kàn ti ewu tiwa lórí ètò? Àwa ti fẹ́ ṣe ètò ti fẹ́ kásẹ̀ lẹ̀. Lé ní bẹ́ẹ̀ bá fi máa pàdé ní yàrá òkè. Àwa ò ní sí bẹ́ẹ̀. Ṣùgbọ́n a máa béèrè. Ó yá tẹ́ fẹ́ kí sísá mi ṣe fún yín. Bóyá bẹ́ẹ̀ bá délé lálẹ́ ní ìbáyìí. Bóyá ẹ jẹjà tútù ni. Bóyá ẹ ṣe kankan ni. Bóyá ẹ fẹ́ pàdé ní yàrá òkè ni. Bóyá ẹ fẹ́ lọ bíi ọwọ́ bíi 6, sorry. Ẹ má bínú. Ó jábọ́ ni. Ó pọ̀! I love that. Bọ́dà mi ní executive massage. Ṣé kí n sọ Yorùbá? Kí n túṣu délẹ̀ sàkọ́ ní wọ́n bá wọn tó gbogbo egungun ara wọn báyìí. Executive ni o. Eléyìí tó jẹ́ pé sísá mi máa fara balẹ̀. Wọ́n máa tó gbogbo egungun bọ́dà mi bá. Wọ́n máa tó. Wọ́n bá fi máa tó tán. Kí là ń sọ yìí? Ṣé n tá à ń sọ yìí náà ni? Yóò ti yí sí nǹkan mi. Ó dáa. Bọ́dà mi ti bèrè nǹkan fẹ́. Ó yá yín náà. Ó yá bọ́dà mi. Ẹ bá ń bèrè lọ́wọ́ sísá mi pé kí ni àwọn náà fẹ́. Torí wọ́n mọ̀ yín tán dáadáa. Ó yá. Àwọn tí ẹ mọ̀ yín dáadáa ni wọ́n gara mọ̀ yín mọ̀. Ó yá. Ẹ bá ń bèrè lọ́wọ́ sísá mi. Kí ni nǹkan tó fẹ́ kí n ṣe fún ẹ? Bọ́dà mi gan fọkàn balẹ̀ béèrè ni. Nǹkan tó fẹ́ kí n ṣe fún ẹ. Ìyá kílẹ̀ fẹ́ wọ́n ti fún yín ní open check o. Check tẹ̀sán ẹ náà ni èmi náà fẹ́ béèrè báyìí. Odò mélòó lẹ fẹ́ kọ sí lẹ́yìn? Ó já ẹ̀kọ́. Ok. Nǹkan tí mo fẹ́ náà ni pé lẹ́yìn tèmi bá massage wọn tán yẹn káwọn náà wá bá èmi náà massage.
Massage lẹ́yìn fẹ́. Òun náà lèmi náà fẹ́. Láyé yín. Bẹ́ẹ̀ni. Massage lẹ fẹ́. Kí méjèèjì tí mo fún yín ní open check. Ẹ lè kọ òdo bíi 6 sí. Kẹ́ni ọdún ló ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ yìí mo fẹ́ ṣí ṣọ́ọ̀pù tó ṣe àbí mo fẹ́ kọ́ báyìí mo fẹ́ kí mílíọ̀nù máa gbé mílíọ̀nù kan. Àmọ̀ pé ẹni tó lẹ́rú náà ló lẹ́rú. Bẹ́ẹ̀ni massage lè fẹ́. Ó yá ẹ bá ń ṣèlérí fún sísítà mi ti ṣèlérí pé àwọn máa ṣe massage ẹni náà bá ń ṣèlérí pé gbogbo tí tẹ́ bá ṣe massage tán ẹ tún wá bá mi ẹ bá mi sẹ̀ǹgẹ̀mẹ̀ǹtẹ̀ pọ́ọ̀sì wọn dáadáa á kún ẹ̀mí mo bá wọn béèrè bẹ́ẹ̀. Ẹ̀rí yẹn náà béèrè. Ṣé ń gbọ́ orí yẹn náà béèrè ẹ lè fẹ́ nu ara yín béèrè kí ẹ sọ pé ṣé n bá ṣe fẹ́ massage tán lénìí ọtí ẹ bá mi credit account mi pẹ̀lú oye báyìí tí bọ́dà mi dẹ̀ máa ṣèlérí ní bíbá pé má wọ̀ rẹ̀ mo máa ṣe ẹ ti ṣí bẹ́ẹ̀ yẹn ẹ ṣeun gan ni àdúpẹ́ ẹ ṣe àdúpẹ́ bí wọ́n wáyé sọ wá lé náà ẹ ti mọ̀ pé abala yà gbé kalẹ̀ kábà lè máa fi mọ ara wa àwọn nǹkan kéékèèké tí a kì í fojú sí nínú ìgbéyàwó ó ṣe pàtàkì ó ṣe kókó pàṣẹ kúrò ní abala yẹn a lọ sí abala kan tẹ̀ tí ń dúró dé abala tá a máa ń pè ní ojú abẹ́ ṣé ká sọ ojú abẹ́ ń kù ẹ̀yin ará lé bọ́dà mi àti sísítà mi ṣé ká sọ ojú abẹ́ ń kù Bẹ́ẹ̀ni. ká sọ Bẹ́ẹ̀ni. ẹ ti rẹ́dì. It's ready. Ok. Bọ́dà mi là ti rẹ́dì. Bọ́dà mi ọ̀dọ̀ yín la máa ti dúró. Tàbí gbẹ́kọ̀. Ìbéèrè yìí lélẹ̀ ẹ pẹ̀lẹ́ kò lélẹ̀ bọ́dà mi ò ní jẹ́ ó le. Ojú abẹ́ sí àwọn aráalé tí wọ́n fi ṣọwọ́ sí yín òun náà ni pé kí ni ìwà kan lẹ́yìn ìgbà tí ẹ pàdé ìyàwó yín tí ẹ fẹ́ràn tí ẹ ti ń gbìyànjú láti yí padà ṣùgbọ́n tí wọn ò tí ì yí padà tí ẹ dẹ̀ fẹ́ kí wọ́n yí padà tán pátápátá. Wow. What that mean? Wow. Wakan. Okay, why any just come out to say oúnjẹ tá máa jẹ. Hey, Olúwa o. Because ká tó fẹ́ra wa, wife me, she's more or less like a late eater. And me I'm a early eater. So that's the only thing to know. So for now, you will notice we about the change. I really appreciate it. I really appreciate it. All right, Arani. Ṣé ti rí báyìí wọ́n ní ọkùnrin tàbí sí ìdílé ọ̀tọ̀ obìnrin tàbí sí ìdílé ọ̀tọ̀ tí òbí ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n jọ tọ́ wọn dàgbà pẹ̀lú ìwà ọ̀tọ̀ọ̀tọ̀ nínú wọn àwọn méjèèjì wọ́n wá parapọ̀ wọ́n di tọkọ tìyàwó ó túmọ̀ sí pé ọ̀rọ̀ gba sùúrù díẹ̀díẹ̀ ní àwọn agbègbè kọ̀ọ̀kan. Sísítà mi ṣe wà ń bí. Mo wà ń bí. Ẹ ti kọ́kọ́ sọ ìdí fún wa náà tẹ̀sí kí n tètè dáná oúnjẹ ẹ sọ di ṣé ọ̀tọ̀ ọ̀fọ̀ kíní ni mo ń gba àsìkò yín tẹ bá ti ń kọ́ tẹ tí ń kọ́ tẹ tí ń kọ́ tẹ bá tún ti rántí ó yẹ kí n fi bíbà ìsìnkú tó sáyé lọ́kọ̀. Okay. Ìdí tí mo fi máa ń pẹ́ ń gbà mí ni pé ìdí tí mo fi ń pẹ́ ń gbà mí ni pé èmi lè máa wò pé bóyá ebi ò tí ì pa wọ́n kíkọ sí kì í ṣe ní sùúrù díẹ̀. So ìdí nìyẹn. Tẹ̀yìn fi máa ń wò nìyẹn pé ẹ̀yin fi ikùn tí yín jọ́ọ̀jì ikùn ọkùnrin. Ó dáa ọ̀pọ̀lọpọ̀ wa ni a wà guilty of this offence tó sì jẹ́ pé tá a bá wà ní gbangba báyìí tá a bá ní ká sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọn ò ní sọ̀rọ̀. Sísítà mi ó yẹ kọjú sí bọ́dà mi. Okay. Ẹ bá ń kọjú sí wọn ẹ ṣe báyìí
ṣọwọ́ ọ̀tún àbòsí. èyí tó bá ti wù yín ọmọ sí tó bá ti wù yín ọmọ tó bá ti wù yín ẹ sọ pé èmi ẹ dárúkọ mi. Anoluwapo Akintan. Anoluwapo Akintan. Mi ò ní máa pẹ́ dáná oúnjẹ fún ẹ mọ́. Mi ò ní máa pẹ́ dáná oúnjẹ fún ẹ mọ́. Ebi pa ẹ́ o. Ebi pa ẹ́ o. Ebi ò pa ẹ́ o. Ebi ò pa ẹ́ o. Àrùn ọ̀sùn oúnjẹ. Ọ̀sùn oúnjẹ ni. K'Olúwa kó ràn mí lọ́wọ́. K'Olúwa kó ràn mí lọ́wọ́. Bọ́dà mi, ṣé ẹ ti gbà? Ẹ ti gbà. Sísítà mi, ṣe máa change for real. Mo ti yíwà padà látẹ̀lé. Látẹ̀lé lọ. Ẹ wọ ẹ bá ń pàtẹ́wọ́ fún sísítà mi, ẹ bá ń pàtẹ́wọ́. Kò yí sí láti dáná oúnjẹ o. Ṣùgbọ́n obìnrin tó bá ti ṣe tán báyìí tó ń lọ sílé ọkọ wọ́n sọ pé ẹni tó bá fẹ́ rí ọkùnrin ó gbọ́dọ̀ kọ́kọ́ tọ́jú ikùn wọn náà. If you want them to be kind at you tó fẹ́ kán máa gbọ́ nǹkan tó fẹ́ sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà ó gbọ́dọ̀ kọ́kọ́ tọ́jú ikùn ọkọ. ẹ ṣé ẹ̀yin Ìdílé Aláyọ̀ tèmi ẹ ṣé àdúpẹ́ sísítà mi lẹ́ẹ̀ni la máa mọ̀ torí èmi ó pe bọ́dà mi títí ọ̀túnla màá wá béèrè pé ẹ dákun ṣé sísítà mi ti change látàlẹ́ ni Olúwa ṣeun. ẹ jẹ́ ṣe bá àsìkò wa ti sáré abala eré ìfẹ́ náà la bọ́ sí báyìí nítorí kò ti di dandan ká fi eré ìfẹ́ ká fi kó lẹ̀ ká fi eré ìfẹ́ ká fi kó lẹ̀. bọ́dà mi ṣe ṣèrántí bẹ́ẹ̀ ṣe sọ gbogbo àwọn ọ̀rọ̀ tó dùn tẹ́ ẹ fi mú sí sísítà mi lórí ní lọ́jọ́ òun lánàá ṣe é rántí àbọ̀ ìṣẹ́jú ẹ bá ń kọjú sí wọn ó yẹ bá ń dẹnu ìfẹ́ kọ ìyàwó yín láàrin ìṣẹ́jú àyá àbọ̀ ìṣẹ́jú kẹ́ máa wọnú ẹ̀yìn jú wọn ni o bẹ́ẹ̀ ṣe tóòsì wọn tí wọ́n ti gbà. sugar beti sugar banana. ó ga jù yéè ẹ̀gẹ́rún. Forever Candy Crush. Jesus. ẹ mọ̀ play ẹ̀ ni. I love you too, sweetest. I love you too, entire too, baby. Hey. You're super amazing. What a why shall I shine now? Ọ̀gá, orí yóò wù. Kí ni ètè yín ṣì ń dúró ṣe níbi tó wà yẹn? Ẹ̀rọ bá mi gbé pàdé ẹ̀ kẹ́sì thank you darling. Thank you darling. Ẹ ti kàn yín. Ẹ ti kàn yín. Ẹ bá ń kí bọ́dà mi, ẹ bá ń kí wọn, ẹ bá ń sọ̀rọ̀ fẹ́ fún wọn, ẹ bá ń kí wọn pé wọ́n ṣe é ládùúrú gbogbo àwọn tí wọ́n máa ń tò sí Facebook wọn táwọn náà máa kọ́mẹ̀ntì tọ́wọ́ máa ṣe àtọ́wọ́ bá ṣe tó jẹ́ èyí náà mú. Ẹ bá ń sọ̀rọ̀ fẹ́ fún wọn kẹ́ bá ń kí wọn pé wọ́n ṣe wọ́n kò tọ́jú yín láti ọjọ́ ìwá. Ó ṣe ọkọ mi lówó orí mi. Thank you so much for choosing me among every other girls, among every other ladies. Thank you so much. I love you so much, sweetest. Ẹ bá ń ṣàdúrà fún wọn. Ọlọ́run gbórí wọn sókè. Ọlọ́run túbọ̀ máa gbórí ẹ sókè. Ọlọ́run túbọ̀ máa ṣàánú fún ẹ. Ìwọlé ìjáde Ọlọ́run máa pa ẹ mọ́. O ò ní pàdé elébo. O ò ní àdúrà. In Jesus name wa. Orí yóò wù bọ́dà mi. Ẹ sì gbègbè bá mi sílẹ̀ yí gọ́gọ́ lẹ́sẹ̀ fẹ́ sílẹ̀ sí. We dey kiss. Beautiful one. Ọkọ̀ bọ́dà mi fẹ́ sí. Wọ́n fẹ́ sí. Ó yá járe. Ó yá tàbá délé. Bọ́dà mi tàbá délé. Ẹ dìmọ̀ òpó náà. Sorry, ẹ dìmọ̀ dájú. Ẹ mọ́ dìmọ̀ òpó náà. Ó lọ mú ẹni kan ti gbádùn àwọn Ìdílé Aláyọ̀ tèmi lọ́jọ́ ti tèmi torí pé àwọn àgbọn agbádùn wọn nílé agodo wa ń bí ẹ̀yin náà jẹ́ kí ìfẹ́ kó máa ṣe kíni kó máa gbòòrò nínú ilé yín kí ìfẹ́ kó máa jọba nítorí pé inú ilé tí ìfẹ́ bá wà tí ènìyàn kan bá déta ẹ máa mọ̀ pé ìfẹ́ wà nínú ilé ẹni yìí nínú kọ́kọ́ aṣọ kí òun lọ́bẹ̀ oge bá ti ń dágbére lórí ètò Ìdílé Aláyọ̀ let me pick again sorry. Nínú kọ́pọ̀ aṣọ kí báyìí náà lọ́bẹ̀ oge bá ti ń dágbére lórí ètò Ile Alayo lórí Orisun tẹlifíṣàn tí lọ́jọ́ tèmi orúkọ tèmi ò tí yí padà Ọlá Ọ̀nàbàjọ́ ni mò ń jẹ́ aya olúwa ṣe ńlá fún mi tẹ́ ẹ bá fẹ́ bá mi pàdé ẹ bá mi pàdé lórí gbogbo social media handles mi pátápátá @Ọ̀nàbàjọ́ Ọláwálé gbogbo social media handles mi ọ̀rọ̀ kan tàbí méjì tẹ́ fẹ́ bá mi sọ màá wà níbẹ̀ láti dá yín lóhùn náà ni bí èmi àti àwọn Ìdílé Aláyọ̀ mi ṣe ń sọ wípé eré àtayọ̀ náà láti pàdé lọ́jọ́ mi tàbá tún máa pàdé ẹ jájọ́ máa juwọ́ sáwọn ará lé pé bye bye. Bye bye. Thank you.